wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé, ẹ̀yin ọmọ aládé mo kí yín ní gbogbo ibi tí ẹ bá wà. Orí ìkànnì Arole Baba 1010 TV náà lẹ́wà. Ẹ̀yin èèyàn wa, bó tún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́, òun ni mo mú wá fún yín wípé kẹ́ ẹ tún jẹ́ ká jọ gbọ́. Kẹ́yìn náà lè mọ irú èsì tẹ́ máa fún fídíò tá a fẹ́ play yìí. Ṣé mọ̀ wípé a sọ wípé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ pátápátá káàkiri ilẹ̀ Yorùbá, káàkiri Nàìjíríà lẹ́ẹ̀ máa rí lórí ìkànnì wa yìí. Ẹ̀yin èèyàn mi, fídíò tí mo tún fẹ́ play fún yín yìí, ó gbẹnu tán. Àwọn ọ̀rọ̀ tó wà nínú fídíò yìí, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ dá sí. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ dá sí, ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ dáadáa. Ẹ bá mi wo fídíò yìí, kẹ́yìn náà fi kọ́mẹ́ǹtì yín sí abẹ́ comment section. Ẹ má dẹ̀ gbàgbé o, ẹ bá mi share ètò yìí tẹ́ bá ti wò ó tán. Ẹ tún bá wa share ẹ̀ fáwọn ẹlòmíì káwọn náà tún bá wa dá sí. Gẹ́gẹ́ bí orúkọ ètò wa, ẹ gbà yí yẹ̀wò, ẹ bá wa dá sí. Ẹ̀yin ènìyàn mi, ẹ farabalẹ̀, ẹ bá mi wo fídíò yìí. Orílẹ̀-èdè 13 ni wọ́n parapọ̀, tí wọ́n jọ bára wọn sọ̀rọ̀, tí wọ́n dẹ̀ jọ reach agreement pé okay, a fẹ́ máa jẹ́ orílẹ̀-èdè kan, 13 states, or let's say 30 countries, 30 nations. Àwọn 13 yẹn wọ́n jọjọ fi àdéhùn wọn ṣọ̀kan pé a jọ máa jẹ́ orílẹ̀-èdè kan. Ṣùgbọ́n o, oníkálukú, nítorí oníkálukú bá rí ló fi máa mójútó agbègbè ẹ o. Wọ́n dẹ̀ jọ fọwọ́ sí, and they formed United States of America in the year 1776. Wọ́n create ẹ̀. Nígbà táwọn míì wá rí àwọn orílẹ̀-èdè míì tó tún wà káàkiri, tó wá rí àwọn in tí wọ́n ń ṣe, àwọn náà bẹ̀rẹ̀ sí ní approach, ẹjọ́ àwa náà fẹ́ darapọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní join wọn títí tí wọ́n fi wọ 50 states lénìí. Gbogbo orílẹ̀-èdè 50 yẹn, kò sí kankan nínú wọn tó máa powó tá lọ kó fún ẹnì kejì tàbí tá kó lọ sókè pé ẹgbà ẹ bá wa pín kẹ́ fún wa ní tiwa. Wọn ò ṣe o. Wọ́n gbé orílẹ̀-èdè yẹn, wọ́n fìpìlẹ̀ ẹ̀ lélẹ̀ lórí òtítọ́. Wọ́n fìpìlẹ̀ ẹ̀ lélẹ̀ lórí mímọ̀ nǹkan tí mo lè pè lédè òyìnbó wípé wọ́n fi òtítọ́, wọ́n fi tẹ́ pẹpẹ sílẹ̀. Transparency ni wọ́n fi tẹ́ pẹpẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. Orí transparency àti òtítọ́ inú yẹn ni wọ́n dẹ̀ build lé lórí títí tí orílẹ̀-èdè yẹn fi débi tó délé ni. Ìyẹn ló fún wọn lórí ọ̀fẹ́ tí wọ́n fi ń lọ síwájú. Constitution tí wọ́n ṣe, wọn ò ṣe constitution pín program yìí dẹ̀ ń wò wá nínú Facebook yìí. Constitution tí wọ́n ṣe, wọn ò ṣe constitution tó máa tako state kan láti lè favour state kan. Wọn ò ṣe irú ẹ̀. Wọ́n ṣe constitution tó jẹ́ pé ó pé gbogbo state pátápátá. Ṣùgbọ́n ẹ wá padà wá sínú Nàìjíríà, kẹ́ ẹ gbé yẹ̀wò, kẹ́ ẹ fi wé Amẹ́ríkà tá a sọ. Nígbà tí wọ́n fẹ́ fọ́ọ̀mù ìtàn pè ní Nàìjíríà, ṣé òtítọ́ wà nínú ibi tí wọ́n ti fọ́ọ̀mù Nàìjíríà? Ìtàn táwa gbọ́ sọ wípé kò sí tó jọ bẹ́ẹ̀, kò sí òtítọ́ kankan nínú the fabrication of Nigeria, the foundation of Nigeria. There is no sincerity, no transparency nínú dídá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Kò sí tó jọ òtítọ́ níbẹ̀. Wọ́n dẹ̀ ń ṣe ìjọba lé wa lórí títí tó fi di ọdún 1960 tí wọ́n sọ fún wa pé a gba òmìnira. Lẹ́yìn náà ńkọ́, ṣé òtítọ́ wà nínú Nàìjíríà láti 1960 títí di àsìkò yìí? Gbogbo yín pátápátá lẹ mọ̀ ìdáhùn sí ìbéèrè yẹn. Ìpè kò sóòótọ́. Ìgbò wọn ò ṣòótọ́ pẹ̀lú Yorùbá. Yorùbá ò ṣòótọ́ pẹ̀lú Haúsá. Fúlàní ò ṣòótọ́ pẹ̀lú Ìgbò. Oníkálukú ló ń ṣe bó ṣe fẹ́. Èyí tó wá pàpàǹbarì tó wá burú jù ní wípé àwọn kan wá rí ara wọn pé àwọn gangan ló ní Nàìjíríà. Wọ́n ríra wọn pé àwọn lólórí Nàìjíríà, àwọn lólórí Nàìjíríà. Ibi tí wàhálà ti ń wáyé gangan nìyẹn. Tí irú yẹn bá dẹ̀ ti ń wáyé, kò lè sí ìsinmi ní irú orílẹ̀-èdè náà. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ l'Amẹ́ríkà. Oníkálukú state
ló lófin tiwọn state kankan l'Amẹ́ríkà oníkálukú pẹ̀lú òfin ẹni oníkálukú ló dẹ̀ gbọ́dọ̀ tó fi ń powó bọ́n ṣe gba tax ní state kankan l'Amẹ́ríkà ó yàtọ̀ síra tax rate California ó yàtọ̀ sí tax rate New York tax rate New York ó yàtọ̀ sí tax rate Florida tax rate Florida ó yàtọ̀ sí ti Texas ó yàtọ̀ wọn kò dọ́gba oníkálukú ló ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n dẹ̀ mọ́ bọ́ ṣe owó tó ń pa wọlé ni wọ́n ná tó fi tún ìlú wọn ṣe mo máa ń fi California ṣe àpẹẹrẹ fún yín the GDP owó tí California nìkan ṣoṣo tí wọ́n ní ó pọ̀ ju gbogbo owó tí Africa ní lọ the total GDP of Africa is about $3 trillion. Why the GDP of California alone is over 4 trillion. Tó bá ti gbowó wọn lóṣù wọn ò kó lọ sí Àbújá wọn lọ́hùn which is the Washington DC tí president gbé wọn ò ní kó lọ bá wọn pé ẹgbàá gbogbo owó tá a bá rèé o kí Washington DC ṣe wá yọ change lé wọn lọ́wọ́ wọn wá nítorí pé Washington DC níbi tí president gbé àwọn fẹ́ fún wọn lówó tó pọ̀ jù kán sọ pé àwọn tó wà ní Ohio tàbí àwọn tó wà ní New Hemisphere pé àwọn yẹn wọn ò rówó wọlé dáadáa àwọn fẹ́ pé ètò pọ̀ fún wọn kò sí tó jọ ní tó bá pa ìwọ ni wà náà percentage báyìí lòfin Amẹ́ríkà sọ pé tó bá ti gbogbo oye percentage báyìí máa mú bọ̀ ní owó tó pa wọ́n dẹ̀ fò títọ́ inú ṣe percentage tó bá pa iná mú lọ kò sí wàhálà kò sí ìnira ṣùgbọ́n ní Nàìjíríà monkey dey walk baboon dey chop tẹ́ bá ti gbowó yín àwọn tó ń sọ fún yín pàwọn lónìí Nàìjíríà wọn ní tẹ́ bá gbowó yín ẹ máa gbowó yẹn bọ̀ ẹ kó wá fún wa káwa ṣe wá fún yín ní tiyín ẹ̀yin wá pa 1,000 naira wọ́n wá gba 1,000 naira yẹn lọ́wọ́ yín wọ́n wá yọ 50 naira wọ́n yọ lé yín lọ́wọ́ níjọ́ tí wọ́n bá ṣàánú yín wọ́n wá yọ 100 naira fún yín pé ẹ gba 100 naira 900 naira tó kù wọ́n wá pín ilé tó máa fún Kẹ́bì tí òun kankan wá ilé tó máa fún Kánò èyí tó máa fún Zamfara èyí tó máa fún Jigawa wọ́n wá pín lé wọn lọ́wọ́ àwọn tí ò rí kankan mú wá tàbí tó jẹ́ pé tí wọ́n mú wá ò ju 50 naira lọ no ẹ fi méjèèjì ẹ fi wéra upon this aṣèrè àwọn tó ń pariwo lé ní pé Nàìjíríà máa dáa mò ń sọ mò ń repeat ẹ níwọ̀n ìgbà tí Fúlàní ò bá ti gbọ́ èdè Ìgbò tí Ìgbò ò gbọ́ èdè Yorùbá tí Yorùbá ò dẹ̀ gbọ́ Fúlàní àtàwùsà Nàìjíríà ò lè dáa o kí tó wá wọnú ìwé tí bàbá sọ yẹn kí tó wá bẹ̀ sí ní ṣe àwọn àlàyé yẹn fún yín ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo wa pátápátá táwọn fídíò ilé ni mú garanti wa ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ múra sílẹ̀ dé ìyà kì í ṣe èpè o tí ẹ bá ti jẹ́ ká foríkorí ká fi kùnlùkùn ká fi mọ̀ ṣọ̀kan bí Nàìjíríà ṣe máa jáde kí Tinubu tó parí ìjọba ẹ̀ bóyá ìjọba ẹ̀ kíní àbẹ́ kejì I don't want to care tẹ́ ẹ bá ti jẹ́ ká make sure we are unite bí Yorùbá ṣe máa pull out of Nigeria kí Tinubu tó fi parí ẹ̀ mo guarantee yìí sà tá a bá remain sínú Nàìjíríà yẹn tí Tinubu bá parí ìjọba ẹ̀ tó bá lọ tí wọ́n wá dìbò fẹ́ lòmíì bóyá ọmọ Fúlàní míì tún wá di president yín ooo Yorùbá ẹ máa múra fún ìyà ojú yárí mà bó gbogbo nǹkan tó jẹ́ ti Yorùbá pátá gbogbo ẹ̀rọ máa gbà lọ́wọ́ yín kò sí tẹ́fẹ́ ṣe federal mint ni wọ́n á lò tí wọ́n á fi gbà á tí wọ́n bá discover káwọn ò rí ṣe wọ́n á lo agbára ológun wọ́n á fòfilè gbogbo nǹkan tẹ́ ẹ̀ pọ́nlé wọ́n á gbà á omi yín tí wọ́n ń ṣe òfin lé lórí pé àwọn ló ní tẹ́ ẹ̀ sì ń ṣakọ wọ́n á gbé wá wọ́n á gbà á wọ́n á ṣe òfin wọ́n á dẹ̀ fòfilè nísìnyí wọ́n ti ń sọ mo gbọ́ lọ́nu ìkan nínú àwọn ọmọ Fúlàní yẹn bóyá òun ni chairman àwọn Arewa youth ó ní Tinubu ní the last ọmọ Yorùbá tá ṣe president Nàìjíríà pé kò sí ọmọ Yorùbá tá ṣe president mọ́ ó ní tó ń sọ ọ̀rọ̀ yé pé presidency ò ní bọ́ sọ́wọ́ ọmọ Yorùbá mọ́ láéláé tíbi ìbá ní tàn yìí àwa náà pariwo pé ẹja jáde kí ni ó fẹ́ jẹ́ èrè wa tàbí kí n tẹ̀sán pé kí lè èrè wa lọ́wọ́lọ́wọ́ tí Tinubu wà bẹ́ẹ̀ kí ni èrè Yorùbá ọmọ Yorùbá ní president ọmọ Yorùbá ní chief of staff ọmọ Yorùbá ní chief of defence ọmọ Yorùbá lọ́lọ́pàá ọmọ Yorùbá ní immigration ọmọ Yorùbá ní custom ọmọ Yorùbá ní prison ọmọ Yorùbá ní attorney general ọmọ Yorùbá ní finance
ọmọ Yorùbá ní gómìnà fẹ́ Central Bank, wọ́n ka gbogbo ẹ̀. Mo béèrè lọ́wọ́ ìwọ tó ń wò mí tó jẹ́ ọlọ́pọlọ pípé tọ́pọlọ ẹ̀ pé tí òun ṣe pọ́pọlọ lórí kodò. Gbogbo àwọn tí mo dárúkọ tí wọ́n ló jẹ́ ọmọ Yorùbá wọ̀nyí, èrè ọ̀nà wo ni wọ́n gbà fi impact life yín? I want to know. In what way ni wọ́n fi impact life wẹ̀? Ọmọ Yorùbá lọ̀gá ọlọ́pàá, ọmọ Yorùbá lọ̀gá sójà, ọmọ Yorùbá lọ̀gá custom, ọmọ Yorùbá lọ̀gá immigration, ọmọ Yorùbá lọ̀gá DSS, ọmọ Yorùbá lọ̀gá eléyìí tó ń gbogbo ẹ̀ wọ́n kà á. Ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi impact life wẹ̀? Ṣàlàyé fún mi, mo fẹ́ mọ̀. Ẹnjẹ́ tó ti kó wọn dà síbẹ̀, ebi ò bá ẹ mọ́, ìyà ò jẹ ẹ mọ́, òun róúnjẹ òjò ẹ jẹ déédéé, òun rówó ná lásìkò, òun rí gbogbo tó wù ẹ́, òun rí í ṣe. O nílò 1 million naira, 5 million dẹ̀ yọ, àbí bẹ́ẹ̀ kọ́ business ẹ̀ dẹ̀ boom, kò kú, ìyà iná ò jẹ́, gbogbo nǹkan lọ déédéé fún ẹ. Mo challenge ẹ, mo béèrè látọjọ́ tó ti kọ́ ọmọ Yorùbá dà sí gbogbo bẹ́ẹ̀, kí láǹfààní tí wọ́n ṣe nínú life rẹ̀? Ògbónú ènìyàn lásán pé bóyá inú ń bí mi torí pé wọ́n kó wọn síbẹ̀. Ẹni tí ò lọ́pọlọ tó jẹ́ pé yẹ̀pẹ̀ wà lórí ẹ̀ ló máa sọ wẹ́, but àwọn aláròjinlẹ̀ àmọ́ tí mò ń sọ. Ìdùnnú mi ni pé ọmọ Yorùbá náà wà bẹ́ẹ̀. Torí nígbà tí Tinubu débẹ̀ tó mo wà láwọn tó kọ́kọ́ sọ, nígbà tí ò tiẹ̀ tí ìyan ẹnikẹ́ni, tí ò tí ìyan ní appointment, mo wà láwọn tó sọ fún pé for almost 30 years, ọmọ Yorùbá ò ṣe chief of family, ọmọ Yorùbá ò dé olórí kọ́sítọ́ọ̀mù. Mo kà pé kò sí tó burú kẹ́ bá ká ọmọ Yorùbá síbẹ̀. Kò dẹ̀ tí ìtàn mo sì sọ, ọmọ Yorùbá láti rí kí sọ pé láti 1999 tí wọ́n ti bẹ̀rẹ̀ democracy padà, ọmọ Yorùbá ò tí ì ṣe INEC president, ọmọ Yorùbá ò ṣe rí. Tinubu gbọ́dọ̀ make sure pé ó yan ọmọ Yorùbá síbẹ̀ kó tó lọ. Ìbáwò wọn kan débẹ̀ kan lé. Ara àwọn ìjà tẹ́mi sí tí mo jà ní. Kò impact life fún mi. Ṣùgbọ́n àjọ gbogbo wa lá ní Nàìjíríà ọ̀hún. Orúkọ gbogbo àná fi dá. Orúkọ gbogbo àná fi dá. Àjọ ní mi. Àwọn kan nìkan ò kàn lè jókòó. Wọ́n dẹ̀ nìkan máa dá gbogbo àṣẹ pa. Kò jọ́. Tó bá fọmọ Yorùbá sí INEC, kò sí èrè tó fẹ́ mú wọlé fún wa. Ọmọ Yorùbá wà lọ́lọ́pàá, èrè wo ló mú wọlé fún wa? Ọmọ Yorùbá lọ̀gá sójà, kí ni àǹfààní tó mú wọlé fún wa? Kò sí. Nígbà tó ọmọ Haúsá àbọ̀mọ Fúlàní tó jẹ́ chief of army staff, wọ́n kó àwọn ẹjẹ́ ń sọ àṣírí fún yín. Ọmọ mi kan bá mi sọ̀rọ̀ lọ́jọ́ Sunday, ó lọ training sójà. Wọ́n ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe, wọ́n ti fill form, wọ́n ti invite wọn wá sí training. Wọ́n invite wọn wá sí training. Nígbà tí wọ́n dé training yẹn, wọ́n ti ṣe training, wọ́n ti ṣe everything. Ó nígbà táwọn dé training tó ti pa training yẹn, ó lókùn díẹ̀ káwọn parí. Ó dárúkọ ibẹ̀ yẹn ní ṣe Jos ló pé eré àbíkan ní Jos lọ́wọ́ dárúkọ ẹ̀. Ó nígbà tó kù fẹ́rẹ́fẹ́ káwọn parí training, ó ní wọ́n kàn kó àwọn kan jọ ní nínú àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ recruit. Àwọn tó ń kó jọ yẹn olóhùn discover pé Yorùbá àtàwọn Ìgbò ló pọ̀ jù nínú wọn. Ó láwọn pọ̀ gan. Ó láwọn fẹ́ẹ̀ tó 70. Ó ní bí ọ̀gá kan ṣe order nìyẹn pé káwọn tẹ̀lé wọn. Ó láwọn dẹ̀ tẹ̀lé wọn. Wọ́n lead wọn jáde kúrò nínú compound ibi tán ti ń ṣe training. Bọ́n ṣe lead gbogbo wọn jáde. Ó ní bọ́n ṣe ti gate yẹn. Ó ní wọ́n dẹ̀ ṣe sọ fún wọn nìyẹn pé káwọn máa lọ. Pé wọ́n ti disqualify wọn káwọn ò ṣe mọ́. Mo wá sọ fún wọn ní òye ni òye ẹ. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín pé wọ́n save life yín. Wọn ò ṣẹ̀ máa ṣerú ẹ̀. Ọ̀gá tó jẹ́ ẹni tó jẹ́ ọ̀gá Fúlàní, kì í ṣe pé ìdúmọ̀ sọ pé ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o. Ó ti ṣẹlẹ̀ nígbà tó ti ṣẹlẹ̀ bí 15 years ago lẹ́nu yẹn sọ fún mi o. It's not that it's new o. Ẹni tó jẹ́ ọ̀gá wọn nígbà yẹn tó jẹ́ ọmọ Fúlàní, ó ṣe àánú fún àwọn tó ń kó lọ yẹn ni. Tó bá ṣe ìbí nínú wọn máa ní ẹ̀rọ pa wọn dànù, wọ́n á kó wọn lọ bí tó ti máa spray wọn ni gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ pápápápápá, wọ́n á pa gbogbo wọn àṣẹwáṣẹ ìbọn, wọ́n á ránṣẹ́ sáwọn òbí wọn, wọ́n á ti kú sínú training. Bọ̀ ẹni yẹn rọra fi wọ́n lẹ̀, oníkan mọ̀ bá ti wọn lọ, oníkàlùkù wọn dẹ̀ rọra wọ mọ́tò wọn dẹ̀ rọra lọ ní tiwọn. But èmi ní ti yín ní tòótọ́, about 70 something tí wọ́n kó jáde tí wọ́n kó lọ yẹn, mo lè fi gbogbo nǹkan tí mo ní búra fún yín pé àwọn Fúlàní yẹn, ọmọ Fúlàní náà máa kó wá dà síbẹ̀. If care is not taken, àwọn ọmọ Boko Haram tó lọ kó wá láti inú Boko Haram, wọ́n fẹ́ kán wá gba training sójà Nàìjíríà, wọ́n á kó wọn sínú sójà yẹn, wọ́n á fi wọ́n rọ́pò 70 something yẹn. That is the fact.
òpònú tó bá sọ pé torí pé mo sọ eléyìí pé mo wà ethnico bagot àbí mo ṣe gíní kan, orí ẹ̀ ni ò pé. Òpònú ni torí pé kí ni mo mọ tí mo sọ. Thank you my mommy Ewetuga, thank you ma. Kí n má fi àkókò mi ṣòfò pẹ̀lú yín o. Nàìjíríà ò ní anything tí wọ́n fẹ́ fa ẹnikẹ́ni. Nàìjíríà ò ní plan fún ẹ. They don't have plan for you, not to talk of your children. They have no plan for your future. Mo ń sọ categorically ní ẹ̀rù ògbódò mi. Wọn ò ní plan fún ayé ẹ débi tó ti fẹ́ ní fún ayé ọmọ tó bí tàbí fún ọjọ́ ọ̀la ẹ. Most of all those Western countries, they have plan ahead. Ẹlòmíì ti plan in 30 years. In tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ in the next 30 years, wọ́n ti plan yẹn sílẹ̀. 50 years, America ti plan yẹn ahead. Nigeria ò plan fún ìwọ tó wà láyé lọ́wọ́lọ́wọ́. Nígbà tí èèyàn bá fogún ọdún ya wèrè, ọjọ́ wo ló fẹ́ tó jájà. Now, kí wá sọ fún yín, Nigeria ti fi ìyà iná mọ̀nàmọ́ná wọ́n fi jẹ yín. Wọ́n fi ìyà reluwé wọ́n fi jẹ wá. Torí pé ká bá sọ̀rọ̀ nípa transportation, reluwé wà lára nǹkan tó mú ayé dẹrùn láwọn ìlú òyìnbó gbogbo tẹ́ ń wò yẹn. Ara àwọn country wọ̀nyẹn tó jẹ́ pé àwọn president wọ́n gun reluwé wọn. Reluwé orí ilẹ̀, ti orí bíríjì, ti inú ihò ilẹ̀, ó wà ọ̀nà mẹ́ta ni. Èyí tó ń pè ní subway, inú ilẹ̀ ló máa ń gbà. Àwọn reluwé yẹn wọ́n fast burúkú. Èyí tó rìn lórí reluwé lórí ilẹ̀ lásán, ó wà. Èyí tó dẹ̀ jẹ́ pé orí òkè náà ṣe sí tó ti rìn, wọ́n wà. Láti ọdún tí Nàìjíríà ti jẹ́ Nàìjíríà, látọjọ́ tẹ́ ẹ ti ń pa billions. Who is this? So, bó ṣe jẹ́ ni mo ṣe ń sọ fún yín, ṣùgbọ́n wọ́n ṣe káwọn ìlú lè jàǹfààní ẹ̀. Àwọn ìlú dẹ̀ ń jẹ́ owó pínísí, wọ́n á fi wọnú train. Ẹlòmíì ní mọ́tò tó dá sínú ilé, ṣùgbọ́n ó bìlífù yìí pé train yẹn ó máa tún jẹ́ kó rọ òun lọ́rùn ju pé kóun tètè gbé mọ́tò tèun lọ. Á fi owó pínísí, á fi wọ train á tètè lọ. Ẹlòmíì ibi tó ti ń ṣiṣẹ́ sí ilé tó ń gbé, ó fẹ́ ti Àkúrẹ́ tó Èkó, which is almost 6 hours tó bá jẹ́ mọ́tò. Ṣùgbọ́n train àárọ̀ kùtùkùtù á jí ojoojúmọ́, á dẹ̀ máa ti Àkúrẹ́ jí lọ sí Èkó. Train ló dẹ̀ máa lò. Fárárárá ó ti dọ̀hún pápápá. Ayé dẹ̀ wọ́n lọ́rùn. Ṣùgbọ́n ẹwọ ọ̀dọ́ wa níbí, nothing, kò sí. Tá a bá gba orílẹ̀-èdè Yorùbá, nǹkan àkọ́kọ́ tá a máa kọ́kọ́ consider láti ṣe in terms of transportation, onírèlúwé yẹn. Àti tinú ihò ilẹ̀, àti ti ojú òfurufú, àti ti orí ilẹ̀ lásán, gbogbo ẹ̀ la máa ṣe. Kò sí gbogbo state ní ilẹ̀ Yorùbá tí reluwé ò ní gbà kọjá. Dánilójú ni, ó wà nínú àwọn nǹkan tí bàbá wa ti kọ sílẹ̀ nínú ìwé. Transportation torí ilẹ̀, tójú òfurufú, gbogbo ẹ̀ ní ìdẹ̀rùn máa dé bá. Kí wá lọ síbi ẹ̀kọ́, education. Tẹ́ bá wo educational status wa ní Nàìjíríà lénìí, ó ti dá, ó ti low. Kì í dẹ̀ ṣe ẹ̀bi ẹnikẹ́ni. Àwọn ọmọ tí wọn ò mọ̀wé mọ́, kì í ṣẹ̀bi wọn. Nàìjíríà ló fi ojoojúmọ́ ló fi ń pa ìràwọ̀ education ní Nàìjíríà. Tẹ́ bá wo àwọn private school, mo máa ń sọ, mo tún sọ. Tọ́mọ mi bá wọ secondary school, mi ò lè fi sí private school. Màá sọ ìdí fún yín. Ara àwọn ọ̀nà tí wọ́n fi ṣekú pa ètò ẹ̀kọ́ ní Nàìjíríà wo ni private schools. Tí bá ní private school, tí mo dẹ̀ ṣí torí business pé mo fẹ́ gbowó wọlé. Mo wá ẹnìkan wá mọ́ wá sọ́dọ̀ mi sí school mi. Ọmọ yẹn ò mọ̀ dò. Ṣùgbọ́n àwọn parents ẹ̀ sanwó school ẹ̀ déédéé ṣùgbọ́n kò mọ̀wé. Èmi ni ti yín ní tòótọ́. Tó bá fẹ́ẹ̀lì, màá ní kán má jẹ́ kó lọ. Torí tó bá fẹ́ẹ̀lì, parents lè dọ́gbọ́n wá mọ́ ẹ̀ kúrò ní school yẹn lọ́mọ òun fẹ́ẹ̀lì. Màá torí yẹn, màá pàṣẹ ẹ̀ kó lè sanwó school ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, in tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ private school nìyẹn. Ọmọ mi ò mọ kíní kankan. Ṣùgbọ́n wọ́n á promote ẹ̀, wọ́n á kọ result tó dáa, kí ní òbí ẹ̀ lè dùn. Ìyẹn náà sáré sanwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọn ò lè ráyè tọ́mọ wọn mọ́lé ni láti lè check ọmọ wọn, láti lè examine ọmọ yẹn bóyá lóòótọ́ lọmọ yẹn mọ̀wé or not. Education wa ó ti burú, ó ti bù àyà, ó ti bàjẹ́.
torí pé kí ni ìjọba ò tún public school wọn ò tún ṣe débi táwọn èèyàn ti fọmọ síbẹ̀ wọ́n wá fàyè lẹ̀ private schools ó wá lọ rẹpẹtẹ private school lọ rẹpẹtẹ débi pé olúkálùkù ti sọ tiẹ̀ ní business wàá fẹ́ kọ́mọ wà lọ́dọ̀ òní fẹ́ kán withdraw ẹ̀ kán mú lọ sí school mi tọ́mọ yẹn bá fail wá pass yẹn ara wọn tó bà ètò ẹ̀kọ́ wa jẹ́ nìyẹn ni mo sọ fún yín ìjọba wọn ò ní ìpinnu kankan fún ètò ẹ̀kọ́ mọ́ àwọn dẹ̀ ti lọ school tó dáa gbogbo àwọn tó ń lùlù wa lénìí gbogbo àwọn tó fìyà ń jẹ wá nínú ìjọba lénìí mélòó nínú wọn ló lọ private school mo challenge wọn àti wọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ọjọ́ wo ni private school bẹ̀rẹ̀ ní Nàìjíríà níjọ́ wo ló bẹ̀rẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní káyé ní èdè ẹ̀ta kò ì sí private school tó lè sọ ní Nàìjíríà yìí private school ní this very Nàìjíríà tí wọ́n sọ yìí pé ó ti wọ 50 years kò ì sí gbogbo nǹkan tí private school bẹ̀rẹ̀ iléèwé aládàáni tó bẹ̀rẹ̀ ní ti gidi bóyá ló sì ju 30 years lọ so gbogbo àwọn tó lead wa wọ̀nyí tán darí wa tí wọ́n bà ètò ẹ̀kọ́ wa jẹ́ lẹ́ni all of them ilé ìwé ìjọba ni wọ́n lọ ìmí wọn lọ sí Garamata ìmí wọn lọ sí Zedai Zumurachu ìmí lọ sí UD ìmí lọ St. John's ìmí lọ St. Mary's ìmí lọ St. Philomena oríṣiríṣi school wọ̀nyẹn lọ́pọ̀lọpọ̀ nínú wọn lọ wọ́n dẹ̀ receive very good education torí nígbà bàbá wó lọ́wọ́ títí tó fi débì kan ètò ẹ̀kọ́ dáa tẹ́ ẹ bá ń gbọ́ pé wọ́n ṣe first níbí ẹ máa rí àwọn Yorùbá lóríṣiríṣi first ṣùgbọ́n lẹ́nu kọ́ gbogbo wọn yẹn wọ́n ti bẹ́ gidi gbogbo school tó jẹ́ tìjọba wọn ò kì í náwó sí ìyà ń jẹ tíṣà àti secondary school tíṣà àti primary school tíṣà ìyà tó tó ìyà ló ń jẹ gbogbo wọn ò sanwó tó dé láyé fún wọn tí inú tíṣà ò bá dùn báwo ló ṣe lè kọ́ ọmọ bó ṣe tọ́ tí wọn ò bá provide gbogbo necessary nǹkan tó yẹ kó rí lò láti lè kọ́ ọmọ in these current days tí gbogbo nǹkan ti advance tí smart board ti wà tó jẹ́ pé board tó jẹ́ pé wàá máa fọwọ́ kàn ó nígbà tí máa ṣe máa pa nǹkan rẹ ní ayé tá a wà yìí mo ṣe ń wá àwọn skul ìjọba wọ́n sì lọ ń gbo èédú àti èlù tí wọ́n lù pọ̀ tí wọ́n gún ewé papọ̀ mọ́ èédú tí wọ́n fi máa gbo bọ́ọ̀dù in this 21st century ní skul ìjọba mo sì rí ó wà rẹpẹtẹ mò ń káàkiri skul dáadáa báwo lẹ ṣe expect kọ́mọ gan kọ̀wé dáadáa àwọn ọmọ tá a dẹ̀ bí láyé sí yàtọ̀ sáwọn ọmọ tẹ́lẹ̀ ayé ìgbà kan bí wa àmọ́ válù àwọn òbí wa àmọ́ válù ẹ̀kọ́ ọpọlọ kò dẹ̀ ń ṣe kọ̀ǹpútà ọpọlọ bí ìsìn tó jẹ́ pé kọ̀ǹpútà brain àwọn ọmọ tó ń bí ìsìn wọn ò lẹ́mìí nǹkan tó le so gọ́ọ̀mẹ̀ntì ló Nàìjíríà àwọn náà bá yé public school jẹ́ kí private lè dìde tó lọ́pọ̀lọpọ̀ nínú wọn náà lọ́nà kan tàbí kejì wọ́n ní private schools èyí tó ní private primary secondary school èyí tó ní private university lóríṣiríṣi bẹ́ẹ̀ for that reason wọ́n ti mú ayé gbogbo ẹ̀ wọ́n ti wó ẹ wọ àwọn university wa àwọn university náà wà abroad nínú university náà ti máa discover oríṣiríṣi àwọn nǹkan ńláńlá àwọn nǹkan amáyédẹrùn nípa research owó lòyìnbó ń gbé síbẹ̀ tó fi ń ṣe àwọn research yẹn tó fi ń discover àwọn nǹkan school ní Zuckerberg wà Mark Zuckerberg tó ṣe Facebook school ló wà tó ń kẹ́kọ̀ọ́ níbi tó ti develop nǹkan pè ní Facebook Bill Gates tó ní Microsoft tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí inú school ló wà tó ń kẹ́kọ̀ọ́ tó ti develop tó ti understand bó yẹ káwọn ṣe nǹkan báyìí tí wọ́n dẹ̀ create nǹkan pè ní Microsoft lóríṣiríṣi bẹ́ẹ̀ torí pé kí ni research tó jiná dénú ni ìjọba ń gbówó sílẹ̀ tí wọ́n fi ń ṣe different kind of discovery nípa health bọ́n ṣe lè ṣètò orí bọ́n ṣe lè ṣètò ẹsẹ̀ bọ́n ṣe lè ṣètò ọpọlọ bọ́n ṣe lè ṣètò inú ara bá àlàáfíà pípé ṣe lè jẹyọ oríṣiríṣi research owó níjọba wọn ń gbé lẹ̀ but ẹ wo yunifásitì wa lè ní o strike lè ní strike lọ́la ẹni tó yẹ kó lọ́dún mẹ́rin ní yunifásitì á lọ́dún mẹ́fà torí strike owó tó yẹ kó gbé sílẹ̀ wọn àwọn kan jókòó tí wọ́n á jẹ́ wọ́n á dẹ̀ lọ scot free kò sí tó máa ṣe wọ́n torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ní private schools wọ́n fẹ́ báyé gbogbo ẹ̀jẹ̀ kí private school tí wọ́n lè dìde ìdí kò dẹ̀ sí kò possible ọmọ ẹ tó ní A1 ní private school tó bá lọ sí public school mo lè guarantee ẹ pé ó lè má ní kì í ṣe pé ó lè kò ní ní for that reason educational status ó ti bàjẹ́ ó ti lówó ó ti bàjẹ́ gidi gan ni èmi ni ti yín ní tòótọ́ nínú orílẹ̀-èdè wa tuntun tá à ń jà fún education would be at the top priority. Sọ pé kò wá ní sí private school mọ́ o
mi sọ bẹ́ẹ̀ o, kò dẹ̀ sí nínú ìwé tí bàbá wa kọ jáde. Á wà, ṣùgbọ́n there is going to be rules and regulations. Rules and regulations máa wà lóríṣiríṣi. Ètò ẹ̀kọ́, ètò ìlera. Tá bá sọ nípa ètò ẹ̀kọ́ tí mo sọ lẹ́ẹ̀kan jẹ́ conclude kí tó lọ sí ètò ìlera. It is possible láti sọ pé kò sí ọmọ kankan tó máa sanwó school ní orílẹ̀-èdè wa. Ní Nàìjíríà tá a wà lẹ́nìí, in tó ṣeé ṣe ni ká sọ pé from primary school to secondary school, free education. Nigeria has the power to do that. It has the ability or capability to do that. Nigeria ni. Wọ́n ní infrastructure láti ṣe wẹ̀. Káàtì àwọn àgbàgbé tó máa wọ university wọ́n á sanwó ní ó gbà bẹ́ẹ̀. But primary school to university, agbára wà fún Nigeria láti ṣe. But primary school ń sanwó school o. Bí in other states, lóòdó state wa primary school ń sanwó. Secondary school ń sanwó school. Ó láwọn ọmọ tí mò ń sanwó wọn ní secondary school. Mò ń san, mo dẹ̀ mọ̀ bóyá báyìí ni wọ́n ń san. Mo rọ́mọ tó san almost 30,000 lára àwọn ọmọ tí mo sanwó school ẹ̀. Bó sọ pé 30,000 ni wọ́n pè lówó tiwọn. Tí ò dẹ̀ ṣe kó parọ́ ọmọ tẹ̀lé dé school, mo rí pé lóòótọ́ òye tó san nìyẹn. 30,000 naira wọ́n ń gbà wò. Ẹ má rò pé school jẹ́ ọ̀fẹ́ o. School kì í ṣe ọ̀fẹ́. Lórílẹ̀-èdè wa tuntun yìí, Yorùbá nation wa yìí, èmi ni tiyín ní tòótọ́ nínú àlàkalẹ̀ bàbá wa tó mú ìwé wọn. Ilé ìwé ọ̀fẹ́ ni o. Nobody will pay a dime for schools. If Awolowo can do it successfully without owó epo, then we can do it this current time. Lórílẹ̀-èdè wa, a máa ṣe, ó ṣeé ṣe. There is a way to raise funds láti fi maintain gbogbo kìíní wọn. Àwọn orílẹ̀-èdè kan wà lákàkiri àgbáláyé ló jẹ́ pé ọmọ wọn ń sanwó school. Mo gbọ́ débi pé ní orílẹ̀-èdè Canada, ìwọ tó bá lówó láti rán ọmọ ẹ lọ university, you can pay. Tó o bá ní owó láti fi rán ọmọ ẹ lọ university, tó bá rí ọmọ ẹ mọ̀wé, there is an agency tó lè lọ tí wàá lọ bá wọn pé ọmọ mi ó mọ̀wé o, ẹ test ẹ o, ẹ rí pé ó mọ̀wé. Ṣùgbọ́n financially mi ò ní owó tó tí mo fẹ́ fi rán o. You can help me. Ìjọba Canada á sponsor ọmọ yẹn lọ university. Kò wá ní dúró sí university yẹn nìkan, wọ́n tún sponsor ẹ̀ tó fi ṣe master. Mo rọ́mọ tó sọ bẹ́ẹ̀ fún mi. Kí tí ẹ sọ ọmọ yẹn, bàbá ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún mi pé in táwọn ṣe rè in Canada. Scholarship and law school are there free. Kò ṣe irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Lórílẹ̀-èdè wa tuntun tá a fẹ́ gbà, ètò ẹ̀kọ́ máa di ìrọ̀rùn fún everybody, and our educational status is going to advance. In the whole world, a padà sí level tá a wà tẹ́lẹ̀, a tún ju ibẹ̀ lọ. Because level tá a wà tẹ́lẹ̀ ni pé àwọn òyìnbó ń wá sí ilẹ̀ Yorùbá wá lọ school tẹ́lẹ̀. Wọ́n wá sí UI, wọ́n wá lọ school ní UI. Wọ́n wá lọ school ní Ìbàdàn. Wọ́n wá lọ school ní Ifẹ̀. Wọ́n wá lọ school ní Èkó, University of Lagos. Wọ́n wá síbẹ̀, wọ́n wá lọ school. Wọ́n dẹ̀ lọ Ìbàdàn. Àwọn òyìnbó táwa ṣe ń sátẹ̀lé lẹ́ni, táwa ṣe ń ṣe kúbẹ́kúbẹ́kúbẹ́, gbogbo wọn náà wá tán wá lọ school níbi tẹ́lẹ̀. Because wọ́n rí level of our education, wọ́n rí kó standard, genuine, quality education ló jáde láti lẹ́yìn. But look at us today. Àwa la wá ń sátẹ̀lé wọn. Wọ́n retí education ní Africa. Ìbànújẹ́ pọ̀ pọ̀ mi, mo rí pé kò nínú top 10 kò sí Nàìjíríà bẹ́ẹ̀. Top 10 kò sí Nàìjíríà níbẹ̀. Èyí tó jẹ́ pé nínú top 10 in the world lẹ́wà tẹ́lẹ̀, ẹ wá sí ní top 10 mọ́ l'Áfíríkà. Yorùbá ronú o. Tá a bá gba orílẹ̀-èdè wa, àǹfààní ńlá ni. Things will be better. Orílẹ̀-èdè yẹn a máa gbé ètò ẹ̀kọ́ gidi lọ́kùnkúndùn. Lára dáadé a máa gbé títà máa fi make sure pé ó jiná. Òun ni èdè abínibí wa. Ẹ wá àwọn Japan. Ojoojúmọ́ ni wọ́n advance in terms of science and technology. Ojoojúmọ́ ayé ni. Ojoojúmọ́ èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn ní school. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá wà ní China, ní Japan, even in China self. Èdè wọn náà fi ń kọ́ àwọn ọmọ wọn ní chemistry. Japanese náà fi kọ́ ọmọ wọn ní history, náà fi kọ́ ọmọ wọn ní chemistry, náà fi kọ́ ọmọ wọn ní physics, náà fi kọ́ ọmọ wọn ní biology. Èdè wọn náà fi kọ́ ọmọ wọn ó ṣe yí àwọn ọmọ wọn yẹn. That is why we jẹ́ pé on daily basis wọ́n discover new things. Ẹ lọ kà nípa Japan.
technologically wọ́n ti lọ, they are 100 years ahead of us. Gbogbo ẹ̀ la máa padà sí. Èdè wa la máa fi kọ́ àwọn ọmọ tó máa fi yé wọn yékéyéké, ìṣèdè lédè. Ètò ìlera, gbogbo apápátá la mọ̀ pé Nàìjíríà fèlì wa. Tó o bá fèlì yín, wọn ò ní kúrò níbi kan máa lọ sí UK lọ gba treatment. Wọn ò ní kúrò níbi kan lọ sí France lọ gba treatment. Wọn ò ní kúrò níbi kan máa lọ sí Saudi lọ máa gba treatment. They have failed us and they are not ready to do anything. It's not that they are not ready. There is nothing they can do. Kò sí tán lè ṣe. Màámi Àṣàkí akọ́mọlédè kò ní bàjẹ́ fún yín màámi. Iwájú lọ̀pá ẹ̀bì tí ré sí iwájú lẹ́mọ̀ lọ. Màámi abiyamọ tòótọ́. Abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ ṣeun tẹ́ ẹ̀fọ́mọ yín lẹ́ o. Ojú ò ní tì yín màámi. Lórí ètò ìlera, wọ́n ti kùnà wa. Wọ́n ti fọ́nbù. Kò sí kankan tí wọ́n já mọ́. Tó o bá wọ ibi táwọn yóò tí wọ́n ń pè ní hospital ìjọba lẹ́ni. Tó o bá wọ bẹ̀, mò ń guarantee ẹ, tó o bá fẹ́ràn ara ẹ, bó o bá ṣe ń wọ bẹ̀ tó jáde, rọra wá oògùn tó bá yẹ kó o tún lò tún wá lò. Kì í dẹ̀ tún ṣe pé kó o tún lo oògùn gan ikú ni ní Nàìjíríà. Tá a bá sọ pé ìjọba ò tiẹ̀ tún lo oògùn sínú hospital, a mọ̀ pé wọ́n kùnà. Lára ibi tí wọ́n ti fẹ́ẹ̀rẹ̀ wá, òun ni àìlè mójútó àwọn nǹkan tá à ń jẹ. Àwọn oògùn tá à ń lò, ikú ni o. Because tí wọ́n bá kó oríṣi oògùn 10 sílẹ̀, 9 nínú ẹ̀ máa jẹ́ fake. Ẹ̀yin èèyàn mi, fake. Tí mo ti lo paracetamol last àtọdún 2 báyìí. Kí dẹ̀ nìdí? Mi ò réyàn sẹ́ndì sí mi láti UK tàbí láti America. Mi kì í lo paracetamol Nàìjíríà torí ikú ni. I don't use Nigerian paracetamol. Eléyìí tí màámi kan sẹ́ndì sí mi láti kìíní. Níjọ́ tó ti tán, ọjọ́ yẹn lèmi náà ti sinmi. Tí mi ti lo paracetamol mọ́. Sẹ́rí, tí bá sọ̀rọ̀, mo mọ reason tí mo ṣe ń sọ tí mò ń sọ. Ètò ìlera ti forí ṣánpọ́n. Ètò ìlera ti gbogbo ẹ ti lọ, kò sí kan tí wọ́n lè ṣe lé lórí. Torí pé kí ni? They have a lot of plan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń darí wa ni wọ́n ní hospital káàkiri àgbáńlá ayé. Ṣùgbọ́n tí ò sí níbí. Ìmí ìṣe hospital sí Dubai. Ìmí ìṣe hospital sí South Africa with modern day equipment níbẹ̀. Tí colleagues wọn bá sick, wọ́n á ti refer ẹ̀ pé kó máa lọ bẹ̀. Go to this hospital. Yes, tó bá débẹ̀ wá rí. They cannot do it here. Hospital táwọn ṣe síbi tó bá débẹ̀ wọn ò lè rí paracetamol. Mi ò tí ì rí láyé ìjọ́ tí mo ti dé hospital ìjọba. Tí mo dé hospital ìjọba, tí wọ́n ní kí n lọ ra omi tí wọ́n fẹ́ fi sára mi pé kébì lọ rà wá. Omi tí wọ́n fẹ́ fi sábà mi torí pé mo sick. Tán ní kí n sáré lọ rà wá ní ìsọdá títì. Ayé mi ò wọlé rí. Ẹ̀yin èèyàn mi, omi tí wọ́n fẹ́ fi sí mi lára, wọ́n ní kí n sáré sọdá títì kí n lọ rà wá. Ọjọ́ yẹn mo mọ̀ pé ó ti tán fún ìran Nàìjíríà, ó ti tán fún Nàìjíríà. Ọjọ́ yẹn mo mọ̀ pé kò sí kankan tí Nàìjíríà jẹ́. Tó o bá wọ hospital Nàìjíríà tó o bá ṣọ́ra ẹ̀, wà á kó àìsàn lọlé. Tó o bá gbé àìsàn kan wọbẹ̀, orí ló ń fọ́ ẹ tó o bá gbé wọnú hospital Nàìjíríà nítorí àìsí ìlera tó tọ́ ní environment yẹn. Tó bá gbé orí fífọ́ wọbẹ̀, bìrẹ́sà sọ pé tó bá ń padà lọ tó o bá ṣọ́ra ẹ̀ wà gbé inú dídùn lọ, inú rírun, inú á máa rún ẹni wà gbé lọlé. O lè wà gbé orí fífọ́ tó ń fọ́ ìwọ lè gbé sílẹ̀ o. Ẹlòmíì bá kúndé àkúndí yẹn torí pé kò sí ètò tó náyán lórí. Kò sí ìpinnu tó dáa. Bí wọ́n bá bọ́jẹ̀tì 40 billion naira fún ètò ìlera, ẹni tó bá wà ń bẹ̀ àtàwọn tí wọ́n jọ pinnu ẹ̀, wọ́n á jọ jòkó tí owó yẹn wọ́n á kó jẹ, kò lè sí àṣẹlẹ̀. Nobody will be probe anybody. Today as I'm speaking with you, àwọn body kan pẹ̀lú àwọn ní regulatory body bóyá NAFDAC tí wọ́n approve oògùn tá à ń lò. Wọ́n ti bà ayé oògùn jẹ́. Mo ti fi bàkan sọ nínú ètò mi rí. Ọmọ Ìgbò kan, mo rán ọmọọṣẹ́ ìyàwó mi pé kó lọ bá mi rògùn wá, mo fẹ́ lò. Ó wá lọ, ó ra oògùn yẹn dé. Èmi ni ti yín ní tòótọ́. Oògùn yẹn, ó wà nínú pálí, mo wo nínú pálí ẹ̀. Mo rí pé kò tí expire. So this is what I always do. Tí n bá ti ra oògùn, màá ṣẹ́ẹ̀kì ẹ̀ bóyá kò tí expire. Mo wo pálí yẹn, mo rí pé kò expire. Mo wá fa oògùn yẹn jáde. Bí mo ṣe ní kí n yọ ní inú kíní báyìí, mo wá wo oògùn yẹn gangan, mo tún wo expiry date nínú ẹ̀. Mo rí i pé ó ti expire. Wọ́n yọ kúrò nínú pálí tó ti expire, wọ́n jù sínú pálí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ print tí ó ti expire, wọ́n jù sínú ẹ̀. Wọ́n dẹ̀ ta.
orí mi gbóná. Mo wá pe ọmọ yẹn pé bó ló ti rògùn, ó ní bí báyìí mo ní ìṣó síbẹ̀. Mo wá tẹ̀lé. Adé ibi tí wọ́n ti ń dògùn yẹn, mo wá ju ògùn yẹn sí wọn, mo ní ẹ wò, why must you say something like this? Ibo ni ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí, ó bẹ̀bẹ̀, ó wù mí jọ yẹ kí n lọ fẹjọ́ ẹ̀sùn, kí n rìpọ́ọ̀tù ẹ̀ ní PPP. Àbí kí n ṣe PPP náà, àbí Consumer Protection Unit, CPU. Ibẹ̀ ó yẹ kí n lọ complain, kí n ṣàlàyé fún wọn. But ẹ mọ̀rọ̀ obìnrin, ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí. Ẹ ó ní ṣé tí bá lọ report, tá bá wá lùtù ṣọ́ọ̀bù ẹ̀, tá bá kó gbogbo ṣọ́ọ̀bù ẹ̀ lọ, ṣé inú mi á wá dùn kíní kan? Mo dẹ̀ hands down pé wẹ́, tẹni ẹlẹ́ni ò ní bàjẹ́ látọwọ́ mi. This is what is happening. Ìwọ tó ló ní àìsàn bóyá ẹ̀gbẹ́ ló dùn ẹ́ tí wọ́n kọ òògùn fún ẹ, wàá lọ rọ òògùn yẹn nítorí pé o mọ̀ ipò òògùn tó ti expire, ṣùgbọ́n o rí nínú pálí tí ò ti expire. Wàá lò at the end of the day, wàá tún wá àìsàn yẹn wàá tún discover pé kò sàn. Wàá wá máa sọ pé ara ẹ ò bá òògùn òṣìṣẹ́ lára ẹ, ṣùgbọ́n tó o lò ó tún dákún ìṣòro ẹni. Ẹni tó wà ní NAFDAC, olè ní gbogbo wọn pátápátá. Wọ́n mọ àwọn tó ń ṣe kìíní wọ̀nyí, ẹlòmíì á ṣe fake medication. Ọ̀tọ̀ ní fake, ọ̀tọ̀ ní expired drugs, ọ̀tọ̀ ní less quality medication tí wọ́n ń ṣe síta. Oògùn tó yẹ kẹ́ ẹ ṣe kó ní 10 grams of so component tó yẹ kó wà nínú tablet yẹn gan, ó yẹ kó jẹ́ 10 grams. 10 grams yẹn lẹ́dẹ̀ kọ síta nínú leaflet tó wà nú ẹ̀ wípé 10 grams yóò ló wà nínú kíní ọ̀sọ́sọ́sọ́sọ́ ló wà nínú kíní yóò, ṣùgbọ́n nígbà tó bá máa gbé yẹ̀wò ní ti tòótọ́ àtòdodo 1 grams lẹ́lò sínú ẹ̀ lórí pẹ́fẹ́ tó ẹfẹ́ jẹ́. Ìdí tẹ́ ṣe ní tọ́pọ̀lọpọ̀ ń kú nìyẹn. Ẹ fi àsìkò yìí ẹ fi wé ìgbà tá wà ní kékeré. Èèyàn ò kú frequently nígbà àwọn yẹn bí eléyìí. Ibi tó wá dùnyàn sí òun nígbà àwọn ọmọ kéékèèké ló wá kú jù ní lásìkò. Àwọn àìsàn tó jẹ́ pé àgbàlagbà ló ní, ẹ wà máa gbọ́ pé ọmọ kékeré ló ní. Mi ò gbọ́ nípa ọmọdé ní diabetes. Ọmọ 12 years ní diabetes láyé tá a wà yìí. Mi ì gbọ́ rí. Àìsàn àgbàlagbà ni. Kí èèyàn kójú máa ṣiṣẹ́ dáadáa, àwa ò gbọ́ rí. Tó bá ti yàtọ̀ sí pé ọ̀rọ̀ meningitis tó jẹ́ pé bóyá ó lè ṣọmọdé. Ṣùgbọ́n pé ọmọ ní glaucoma, ó ní cataract, mi ò gbọ́ rí sọmọdé. Àwọn àgbàlagbà ló ní. Kọ́mọdé pé gbòkégbò máa jiná lára ẹ̀ gbọ̀rọ̀. Àwọn àgbàlagbà tó ní diabetes ló nírú ẹ̀. Ṣùgbọ́n láyé sí ọmọ mi àpégbò odidi oṣù mẹ́rin oṣù márùn-ún kò tí ì lè jiná. Àwọn nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ nítorí ètò ìlera tó kùnà tí ò dáa, poor health system. Àwọn èèyàn wọ́n wá ń kú bó ṣe wù wọ́n. Oríṣiríṣi àìsàn tẹ́ àti ẹ̀gbórúkọ ẹ̀rí ló wá ń jáde. Ṣùgbọ́n táwọn bá dẹ̀ ṣàìsàn tán ra aṣáàrẹ̀ tó rí bá fọ́ wọn lásán, wọ́n ti sáré wọnú plane, wọ́n ti lọ France, wọ́n ti lọ London, wọ́n ti lọ Germany, wọ́n ti lọ Canada, wọ́n ti lọ America, wọ́n ti lọ India, níbi tí wọ́n ti lọ ń gba ìlera tí wọ́n mọ̀ tán ṣe. Lórílẹ̀-èdè wa tuntun Yorùbá nation, ètò ìlera máa jẹ́ nǹkan àkọ́kọ́ because health is wealth. Health is wealth. Ètò ìlera is going to be one of the top most consideration lórílẹ̀-èdè tuntun tá a fẹ́ gbà yìí. Kí n tó wá máa lọ, èyí tó wá jẹ́ pàbàbàbàbàbàbàrí ẹ̀ tó jẹ́ pàbàbàrí ẹ̀ pátápátá. Ó sì pọ̀ nínú list ìwé yìí, ó pọ̀ gidi, ṣùgbọ́n mo kàn rọra yan fún yín díẹ̀díẹ̀ ní pé tí Nàìjíríà bí ìyá ẹ̀ ń jẹ yín ni mo ń brief yín. Kí n tó lọ sí pàbàbàrí yẹn, ẹ jẹ́ sáré tún fún yín lélẹ̀ lára àwọn nǹkan tí bàbá wa kọjá dé. Electricity tí Nàìjíríà ti fail tí wọn ò lè fún yín for the past 100 years plus tí wọ́n ti láwọn jẹ́ Nàìjíríà. Èmi ni tí ní tòótọ́, the first ọdún tí Yorùbá bá ti declare tá bá ti dúró ní ti òtítọ́ àtòdodo, kì í ṣe omi ni o, kì í ṣe pé ká declare onítìrí ni mò ń sọ o, kì í ṣe declaration onítìrí o, declaration ti tòótọ́ tá a dúró ní ti tòtítọ́ tá a rí pa dúró tán. Ọdún àkọ́kọ́ àti kejì ìyá iná ò lè jẹ wa mọ́. Within 2 years àkọ́kọ́, anything tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná a máa yanjú ẹ̀. Ṣé kí n gist yín, kí n sọ àṣírí fún yín? Ní orílẹ̀-èdè Canada, a ní àwọn ọmọ tó jẹ́ pé they are specialists in generating electricity, tó dẹ̀ jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ̀yin tẹ́ wà ní Canada rádà, ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ jọ̀ọ́, ṣé iná ń lọ lọ́dọ̀ yín?
lára àwọn tó wà ní díẹ̀ tí náà ò kì í fi lọ lọ́dọ̀ yín ọmọ Yorùbá ń bẹ o, ojúlówó ọmọ Yorùbá tòótọ́ ló wà bẹ́ẹ̀ o. Lórílẹ̀-èdè Japan, lára àwọn tó wà ní di electricity, we are talking of solar energy. Àìmọye orílẹ̀-èdè tó jẹ́ pé solar ni wọ́n ń lò. Odindi ìlú lè lo solar, odindi state lè lo solar, wọ́n fi máa generate iná wọn ní bọ́n ṣe ń ṣe tí iná ò dẹ̀ ní ṣẹ́jú. Lórílẹ̀-èdè Japan, lára àwọn ọmọ tó jẹ́ pé wọ́n mà nípa ètò solar power, solar energy tó lè supply odindi state kan ní Nàìjíríà yìí, lórílẹ̀ Yorùbá dáadáa, ọmọ Yorùbá ni o, ọmọ Yorùbá ni o. Tá a bá máa mú wọn lé ní, tá a mú wọn léjì, tá a mú wọn lẹ́ẹ̀ta, tá a kó wọn papọ̀, ó yá ẹ conclude kí ló máa ṣẹlẹ̀ lórí electricity, how are we generating? We have all the resources. Gbogbo nǹkan tá a lè fi generate electricity tí náà òfin ní máa ṣe pẹ́m ní ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ lání. Tó bá jẹ́ power energy la fẹ́ lò, ó wà. Bó jẹ́ nuclear reactor tó máa fún wa ní iná, irú eléyìí tọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ń lò lénìí, ó wà. Àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ kan wà tó pè ní ṣé uranium náà ń pè, uranium or potassium, tí wọ́n fi ń ṣe tó fi ń ṣe kí náà ń pè nuclear bomb. Kí ni wọ̀nyẹn? Kì í ṣe gbogbo ẹ̀ ló fi ń ṣe nǹkan burúkú. Àwọn kan ń lò láti generate nǹkan pè ní electricity tó dẹ̀ máa supply odindi orílẹ̀-èdè kan ní iná tí náà ò dẹ̀ ní ṣẹ́jú. Iná pè ní nuclear reactor. Kí ni ìyẹn according to bí mo ṣe gbọ́, tí wọ́n bá lò gẹ́gẹ́ bí fuel pé kó máa supply electricity or energy fún kíní tó máa ń rìn nínú omi, inú omi ó ti sá lọ lórí mi, submarine, tí wọ́n bá lò wọ́n lódindi 30 years ní kò nídìí pé wọ́n gbégbó sí submarine 30 years kò ní refuel. Wọ́n ní a kg 1 kilogram lásán ó lè fuel submarine for 30 years tí ò ní sí pé wọ́n refuel. Tí a bá gba orílẹ̀-èdè wa, aláwọn ọmọ Yorùbá tọ́pọlọ wọn pé dànù láàrin ọdún kan sọdún méjì, gbogbo tó ní ṣe pẹ̀lú pé kò sí náà, gbogbo ẹ̀mọ́ dín nǹkan ìgbàgbé. Gbogbo iṣẹ́ tó bá wù ẹ́ tó fẹ́ ṣe wà rí náà fi ṣe, business tó fẹ́ gbé kalẹ̀ wà rí náà fi ṣe. Ìyẹn lọ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa tuntun. Èyí tó wá pabambarì nínú ẹ̀ ó sì pọ̀ o, bọ̀ ètò tó ṣe pabambarì tí mo mọ̀ ìpò yẹ kí n sọ fún yín, ní ètò ààbò, security. Mi ò fẹ́ sọ̀rọ̀ rẹpẹtẹ lórí yẹn, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan àkọ́kọ́ tá a máa mójútó òun ní ètò ààbò. Torí tá a bá sọ pé orílẹ̀-èdè, nǹkan àkọ́kọ́ tó orílẹ̀-èdè gbọ́dọ̀ mójútó ètò ààbò ni. Orílẹ̀-èdè tó bá fẹ́ láti mójútó ètò ààbò orílẹ̀-èdè yẹn ó máa ṣe kí ni, ó máa ṣubú ni. Òun lẹ́sẹ̀ rí tí Nàìjíríà ń ṣubú lè. Ètò ààbò, security ilẹ̀ Yorùbá àkọ́kọ́ nínú gbogbo nǹkan. It's going to be one of the best in the world. We are talking of our security. Mi ìwà sọ ilé láti dá yín nínú dùn, tàbí láti pa yín lẹ́rìn, tàbí láti ṣe òtítọ́ ni mo sọ fún yín o. Tá bá gba orílẹ̀-èdè wa, majority ẹ̀yin tẹ́ wò mí lẹ́mọ̀ pé tó ṣeé ṣe ni. Àwọn orílẹ̀-èdè tí wọn ò tó Ondo state, tí wọn ò tó Ogun state ní GDP, ní everything, terms of resources, everything, tí wọn ò tó Ondo, wọ́n ń dá orílẹ̀-èdè ń ṣe, wọ́n dẹ̀ ń lóbi iná, wọn ò dẹ̀ kì í ṣẹ́jú. So kí wá ló fẹ́ nira táwa fúnra wa bá ṣe tí náà ò dẹ̀ ń ṣẹ́jú lọ́dọ̀ wa. Mo ń sọ eléyìí kó ba lè yé gbogbo wa pátápátá pé orílẹ̀-èdè wa tuntun, Yorùbá nation, òun nìkan lọ́nà àbáyọ. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Masih berulang.
jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.